Assalamu alaikum ẹ̀yin tèmi ṣàlàfíà lẹ́wà gẹ́gẹ́ bí mi ọ̀pọ̀ bá tó ṣe wà lẹ́nìí alhamdulilayi mo sọ fún yín pé lóní herbal la wà lẹ́nìí lóní herbal nílẹ̀ lẹ́yìn bíbá mo ṣí ẹ̀ kíní kan mo ní ìwọ tí o slim tó dẹ̀ desire láti ná mi lára kódà àṣedùmarè ni o kódà kó jẹ́ pé o slim láti lẹ́lẹ̀ wá ṣóyé yín mo ti sọ́rí bẹ̀t ẹ̀yin kan fẹ́ kí n núnà rẹ̀ a lè mọ̀ rí oore ọ̀fẹ́ láti mọ̀ show rẹ̀ ṣóyé yín ní every time tá a bá ti sọ ẹ̀kọ́ lẹ̀lẹ̀ àbí kẹ́ gbé fídíò yẹn kẹ́ gbé lọ fún àwọn alágbo àwa náà á mọ̀ endeavour láti mọ̀ ṣe ní short especially tá a bá ti ń sọ̀rọ̀ nípa àbà kò ní pòròpórò ọ̀ka bàbà lílẹ̀ ẹ̀ gé wẹ́lẹ́wẹ́lẹ́ ó ní epo amùjẹ kìí ṣe pé ó ń mùjẹ o bó bá ṣe pé kinní kan tó wà nínú ẹ̀jẹ̀ rẹ tó ń mú ẹlẹ́jẹ̀ you understand kí n tó máa dì pẹ̀lú ẹ̀ lélẹ̀ then eléyìí epo igi àrà ó ní then eléyìí ní second bọ́ọ̀rẹ́ ẹ̀yìn rẹ̀ bọ́ọ̀rẹ́ yẹn I'm not sure tó bá wà lọ́dọ̀ yín ní ilẹ̀ Yorùbá but ó pọ̀ ní bíbí ó tiẹ̀ máa wà wọ́n ti wá ń kó láti ibà lọ síbẹ̀ yẹn so ní gbogbo ẹ̀ yìí àti kan mìíràn tó ṣe èèyàn láǹfààní ó ní zobo ní ẹ lè fi sínú ẹ̀ zobo yìí má sì sọ̀rọ̀ ẹ̀ maybe nísìn or later ẹ kó sínú ẹ̀ ẹ jẹ́ kó boil ẹ máa mú ẹ̀jẹ̀ máa wá whatever virus tó wà nínú ẹ̀jẹ̀ rẹ tó ń mú ẹlẹ́jẹ̀ tó yẹ ó máa ṣe kíni kíni máa wà lékè ẹ̀ tó yẹ èmi ò sọ pé bóyá HIV/AIDS o èmi sọ wípé irú àwọn tó kàn slim tí wọn ò mọ̀ dí táwọn fi slim tó jẹ́ pé kò kí ń ṣe infection kò kí ń ṣe disease kò kí ń ṣe sickness ni mò ń sọ o pé ó kàn reduce naturally ó wá fẹ́ sanra àbáwọn tó jẹ́ pé wọ́n ẹ̀ṣẹ̀ bímọ tán wọ́n fẹ́ sanra àbáwọn tó jẹ́ pé wọ́n ẹ̀ṣẹ̀ ń recover nínú sickness àbáwọn tó jẹ́ pé even natural wọ́n kàn slim wọ́n fẹ́ lómi lára yes pẹ̀lú àṣelédùmarè gbogbo ẹ̀ máa lọ ó máa balance ọ̀rọ̀ ti zobo nǹkan tó fi ṣiṣẹ́ lára yín òun ni pé ẹ̀ ń fi ṣúgà sí ẹ̀ ti ń jẹ magi jù ẹ̀ ń jẹ magi yín ti pọ̀ jù òun ló fà zobo yìí ẹ háàdì níwọ̀nba ginger níwọ̀nba garlic níwọ̀nba kànáfùrù ẹ háàdì ẹ̀ mọ́ ẹ fi ṣe juice láì ṣe ṣúgà ẹ máa mú ó help to avoid prostate cancer ní kínní ó help láti avoid unnecessary growth in the body ní kínní bẹ́ẹ̀ náà sì ni ó máa boost immune system yín mo believe pé understand so ló ní ṣókí ní títì ní inshallah ẹ̀ tèmi tó bá di next time màá wá share briefly nǹkan tá a lè lò sí pile màá wá share briefly nǹkan tá a lè lò sí or maybe ẹ follow next video the same dressing this is the third one I'm doing now this is the second one I'm doing màá ṣe third one mi fẹ́ kí video yẹn pọ̀ ẹ jẹ́ kí n share remedy fún owó ẹnu àti pile gbogbo inflammation tó ní jẹ́ kí ọmọkùnrin ṣe dáadáa tó ń kọ́ sí erectile dysfunction ẹ mọ̀ pé mi on point by 2 kí ọkùnrin ṣe dáadáa lèmi fẹ́ yes this is on point by 2 using my words for this join me lórí next video bye.